tó ti yẹyin kò wọ́n fi yẹn tọ́ èmi. Mo sọ fún wọn wípé scale mi ò ṣiṣẹ́, wọ́n lè máa jẹ́rìí tó bá pé máa parọ́ mọ́ wọn kó máa sọ pé irọ́ ló ń pa. Mo ní scale mi ò ṣiṣẹ́, mo ní ìdàtí lọ get new scale. Mo dẹ̀ lọ ra scale yẹn. Ìgbà tí mo gbé scale yẹn dé, mo wá weigh tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi orí scale yẹn. Torí pé nǹkan tí mo ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo ṣì ń weigh bí i 94. So ìgbà tí mo ra real scale tí mo gbé dé, ó show one. Ẹ̀yin èèyàn wa, àṣírí ojú abẹ́ ti tú ò lórí ọ̀rọ̀ weight loss tí ò ṣe. Ẹ farabalẹ̀ kí ẹ wo fọ́nrán tí ẹ̀ ń wò yìí, kí ẹ wò tán kí ẹ lè gbọ́ gbogbo bí ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ̀yin tèmi ọ̀pọ̀rọ̀ kágbọ̀n, ẹ jẹ́ ká gbádùn èyí tó kù. 01. Which is the first week tí mo bẹ̀rẹ̀. Ṣó ti ẹ̀yin mi tí bẹ̀rẹ̀. Nǹkan tó kàn fẹ́ sọ fún wa ni pé instead the 110, 101 ni àbí ní No, instead the 115 is 101. Instead of 115 is 150, but Yeah. ṣe bẹ́ẹ̀ lose weight yẹn là ń sọ pé during the time. No. Yeah. Narrative kan shift. Òun lèmi try láti clear nsìn yìí. Wọ́n shift Wípé narrative Àwọn nǹkan kan tó lọ kọ́. follow. àwọn Shift kan sọ wípé narrative mo ẹni sùúrù. Àwọn kan sọ wípé mo lose 20 something kg. Wípé ṣé mo fẹ́ para mi ni. Ìyẹn kọ́ nìkan tá à ń sọ bí báyìí nsìn. Ìyẹn kọ́ nìkan tá à ń sọ. Èmi nìkan dẹ̀ kọ́ ni mo ṣe kinní yìí. Wípé mo sọ weight tí mo fi start weight loss journey mi. Sexy. So bó ṣe pé mo máa kóyàn láyà jẹ. Láti Sexy sọ ẹni pé sọ̀rọ̀. okay nǹkan báyìí ni Kò sẹ́ni tó ń kóyàn láyà jẹ. Sexy Ṣẹ́ni wípé nínú ẹ̀kọ́ group. nǹkan tẹ wá sọ ń bíbà yín sí tá à ń try láti avoid. Ẹ̀yin lẹ sọ nǹkan tẹ kọ síbẹ̀ lòun Sexy. fọ́lọ̀ pé ẹni Mama yóò Sita, ẹjọ́ ẹ jẹ́ Ọ̀pọ̀ kí màmá láàrin láti mi àti group ìgbà tí fún mo ẹ. mọ nǹkan tí mo wọ̀n nígbà tí mo bẹ̀rẹ̀ náà. Sexy ẹni sùúrù nínú group. ẹ fẹ́ gbà Ìgbà tí kò kinní sẹ́ tó yẹn tó kóyín láyà kọ́kọ́ jẹ. sọ. Àwọn èèyàn ló calculate ẹ̀ wípé ṣe Àwọn yẹ ló kẹ́ lose jù bẹ́ẹ̀ lọ pé ó fast. Àwọn Mama Sita nínú group. So Sexy wà lára àwọn tó jẹ́ pé scale tí wọ́n ń lò wọ́n connect ẹ̀ mọ́ fóònù wọn. Ṣẹ̀pá àwọn kan wọn ò ní scale tó wà connected mọ́ fóònù. Àwọn kan wà tí wọ́n Bẹ́ẹ̀ni. connect mọ́. So she was even one of those people that encourage other people to connect their phone to the scale. Tó bá lè rí owó ẹ̀ ṣe. Then she now put it in the group as at April 3, 2026. She said her starting date ni No, you can show it. Ṣé kí n gbé ẹ sí ṣé mi ìfẹ́ yà pé Iparu wà l'Amẹ́ríkà. Iparu wà l'Amẹ́ríkà lè máa show customer kìíní. So Okay. starting date Tẹ́ bá fẹ́ mo lè gbé jáde fẹ́ gbọ́. 1/11/2025. Kí lẹ sọ? Evidence Okay. wà Tó lórí bá fóònù lè nígbà gbé tẹ́mi jáde gan kí bẹ̀rẹ̀ nígbà Okay. tọ̀dọ̀ mi lọ́hùn yẹn. Mo lè So gbé she everything now jáde. ẹni sùúrù Mama ṣe Sita, mọ̀ pé yín lẹ ẹ jẹ́ ká dúró lórí type. eléyìí omi ni. Ó sọ pé You 110 now ni. said Ó dẹ̀ sọ pé starting 101 weight. ni a ti gbàgbọ́ ẹja mú Ẹni bọ̀. sùúrù ojú Ẹ kò tiẹ̀ mú abẹ́. jà Ẹni wá, ó ṣáà sùúrù. lose là ń sọ. That's 11 lose. She's even saying that 80 kinikan, 90 kinikan, it's 86.95. Ẹ ṣe ti jẹ́ kí n sọ̀rọ̀ tán ni. Kí ló tó fẹ́ sọ? Ojú tó fi Ẹ má bòbò wá bínú. náà. A ti gbà pé 101 lọ wà kì í ṣe 115 a ti gbà. Ṣùgbọ́n ọlùsì náà ni so ti yọ. Kò nídìí ẹjọ́ mọ́jẹ ẹjá parí ẹjá gbòǹbè. Ọlùsì tó yẹ ó sọ pé iye tó nǹkan ọlùsì. tẹ́mi fẹ́ sọ fún Sexy ni wípé kí ló dé tẹ́ wá lọ sọ̀hún tẹ́ wá ń sọ̀rọ̀ nípa business. Did anybody see me there? Fall out. Did anybody see No, me there? Sexy is They not should there. screenshot where Sexy I'm is talking not there. about any product. Did anybody see me there? No, Ẹ ní Remove me sùúrù. from the Sexy ẹni sùúrù. Sexy You're getting all ṣẹ̀rí pé this. Sexy ò fẹ́ lísìn rẹ fẹ́ wá jà ní. No. Eléyìí tó ń sọ wípé mo lọ sọ̀rọ̀. Sexy ẹ lísìn ṣé mi. Sexy ẹ lísìn ṣé mi ẹ jẹ́ ń gbéra mi sí Bristol. Sọ̀rọ̀. Tẹ́lẹ̀ máa wojú mi. Mama Sita. Ẹ lísìn ṣé mi. Ṣé mọ̀ wípé ẹ fi Sexy ilẹ̀ fún mi ẹjọ́ àbẹ̀ ẹni sùúrù. Ṣé mọ̀ pé ìgbà tẹ lọ síbẹ̀ yẹn tẹ wá lọ ń lo oògùn míì tẹ́lẹ̀ tí lo ti sparkling tó ṣiṣẹ́ I'm lára not using yín. any products again. For now, I am not interested in any products. Even if I want to use, kò ń ṣe ẹnìkan ló máa decide pé okay o, eléyìí ni màá lò àbí nǹkan báyìí ni mi nílò. I stop using any products, and I've told her that I've stopped using my products. I don't want to use any product for now. So what did I do to her? Just because you speak with you spoke with Ojuabe on Sexy, calm phone, down. and
Sexy, ẹ calm down, ẹ calm people down. are just, Ẹ I'm dúró, not even there. sexy, ẹ dúró, mo fẹ́ tọ́ yín ní tọ̀mọ́ kan. Ẹ ṣáà ń bàjà ẹ̀ dẹ̀ kí lẹ wá Did I? jọ́ tẹ̀ wá ń lọ sọ́dọ̀ wọn She mọ́. should bring out evidence Tẹ́ wá why I jọ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń talked ṣe about mọ́. her or I Tó wá jẹ́ àwọn tó insulted fall her out or pẹ̀lú wọn lẹ wá ń anything. bá ṣe. I did not do anything to her. Sexy, ẹ mọ̀ pé She removed me from the group of products that I paid for just because you said someone is talking about you somewhere. I don't know. Òun náà ni mò ń ṣàlàyé yìí. Àìfarabalẹ̀ kéèyàn gbọ́ kẹ́ tó dáhùn ní ẹ fi understand nǹkan tí Ẹ má bínú, mò Mama ń kọ́ Ẹ yín. má bínú. Ẹ máa gbọ́ ńgbà tí ẹ bá sparkling jà even tọrọ sparkling èmi kọ́ ló ń sọ̀rọ̀ èmi kọ́ ni mo lọ ń bẹ ayán sọ̀rọ̀ kí ni tèmi ẹ wá sọ fójú abẹ mi ò ní issue pẹ̀lú anybody mi ò lọ sọ́dọ̀ anybody èmi kọ́ o mi ò béèyàn ṣe wọn ẹlòmíì ò kógùn fún mi pé kí n máa bọ̀ lọ́dọ̀ òun o ṣé ìyún kí n lè ṣàlàyé kẹ́kílẹ̀ ara yín kẹ́dẹ̀ máa ṣọ̀rẹ́ bẹ ṣe ń ṣe lọ. Rárá, mo ṣàlàyé fún mo ṣàlàyé fún ojú abẹ. Ṣé ń gbọ́ mi? Okay, ojú abẹ ó yẹ bọ́ sókè ṣọ́ ṣàlàyé ojú abẹ fún sì yín. jẹ́lẹ́rìí mi. So ojú abẹ ṣé mi ṣàlàyé fún ṣé mi àti yín ò sọ̀rọ̀. Àná ọ̀sàlàyé fún mi ọ̀sàlàyé fún mi èmi ni mi ò ráàyè torí èmi wà ọ̀sàmọ̀kì níbi tí mo wà rí gbà